Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya òkú wa tán. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní. Mo kí gbogbo wa lọ́lọ́kan ọjọ́kan wa. Mo kí ọkùnrin náà wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Tẹ́ ní àǹfààní tí ẹ̀ ń gbọ́ mi ní òní. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè tí ayé máa ṣe ìwé ń jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ ní orí ètò yìí, àwọn nǹkan tí a gbé dání tí a máa ń sọ fúnra wa ń bí báyìí. Òun náà ni bí a ṣe máa ń lo ewé àti egbò. Òun náà ni bí a ṣe máa ń fi nọ́mbà tí a máa fi ń bára wa sọ̀rọ̀, tí a máa fi ń mọ̀ bóyá kí a fẹ́ obìnrin tàbí ọkùnrin tàbí kí a má ṣe fẹ́. Bí a ṣe máa ń lo bí a ṣe máa ń ṣàlàyé nípa àlá àti ọ̀nà àbáyọ ní àwọn nǹkan tí a gbé dání lórí ètò yìí. Ẹ wá rí, ẹ má jẹ́ ká gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ yìí kó máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí a ti ṣe àti tí a ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ ní orí ètò yìí. Ẹ wá rí, èyí tí a fẹ́ bára wa sọ ní ìní, òun náà ni tí a ń pè ní ìrìsí. Ní èdè ti ìbílẹ̀ tí wa à ń pè ní Agbelepota tàbí à ń pè ní Aseta. Nǹkan tí ó jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí wá, òun náà ni ẹni tí ó béèrè nǹkan yìí lórí ètò tí a ṣe lórí WhatsApp. Mi ò kàn lè fi sílẹ̀ bẹ́ẹ̀ pé kó jẹ́ private, àmọ́ kó máa jẹ́ ìwúlò fún gbogbo àwa tí a wà lórí ètò yìí náà. So àwa tí a béèrè eléyìí, tí Ọlọ́run bá jẹ́ ká rí ka ìyẹn láti inú WhatsApp group wa tá a ti béèrè tọ́pìkì tí ẹni náà fún mi, òun náà mo ní kí n sáré treat. Dó a ti ṣàlàyé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ dáadáa lórí ètò yìí, àmọ́ bóyá ká sọ pé wọ́n rí ni o tàbí kó wà lára àwọn èyí tí omi ti ń gbà yẹn. So kí ni à ń pè ní Aseta tàbí Agbelepota tàbí ìrìsí? Tí a bá ń sọ̀rọ̀ nípa ìrìsí ni à ń pè ní ìsọ̀rí. Ìsọ̀rí ni pé bóyá tí àwọn aláburú tí wọ́n bá ń ṣe nǹkan tí ò dá sí èèyàn kó má bàa mú yàn, tí wọ́n bá ń pe orí èèyàn níbi kíbi náà kó má bá yàn, òun ni à ń pè ní ìsọ̀rí. Orúkọ ẹ̀ pọ̀ lóríṣiríṣi. À ń pè ìkan ní Aseta. Aseta pé oríṣi méjì. Akọ Aseta wà, bẹ́ẹ̀ ni abo Aseta wà. Èyí tí à ń pè ní akọ Aseta, bóyá ẹni tí ó lo Aseta sára, bóyá yálà kí ó jẹ́ pé ó wà ní ibì kan, bóyá àárín àwùjọ kan, kó wá jẹ́ pé wọ́n ń gbógun tì í, wọ́n fẹ́ kó dé ipò kan. Bí irú àwọn níbẹ̀ bá lo Aseta, bóyá irú àwọn tó bá ṣe ìdíje náà tó jẹ́ pé àwọn náà ń gbọ́wọ́, tí wọ́n ń gbé ọwọ́ láti fẹ́ ṣe nǹkan burúkú sẹ́ni náà. Irú àwọn èèyàn bẹ́ẹ̀, irú àwọn ọ̀tá bẹ́ẹ̀, nínú kó jẹ́ pé àìsàn ṣe wọ́n tàbí kí nǹkan burúkú kó ṣàìṣe wọ́n, òun ni à ń pè ní Aseta. Ẹ wá rí Agbelepota. Agbelepota, òun ìsọ̀rí àti Aseta ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà ni wọ́n. Bẹ́ẹ̀ wọ́n wá dàgbà, wọ́n sínú ara wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ èèyàn náà ṣe máa ń sínú ara wa. Agbelepota ń tiẹ̀, àwọn bàbá wọn máa ń sọ̀rọ̀ kan, wọ́n sọ pé ìran Agbelepota kò mọye ènìyàn tó ń pa lójúmọ́.
ìran Agbelepota kan kò mọye èèyàn tó ń pa lójúmọ́. So wọ́n ní ìran Agbelepota kan kò mọye èèyàn tó ń pa lójúmọ́. Agbelepota, iṣẹ́ tó ń ṣe pọ̀, ìyẹn ní ìgbésí ayé ẹni tó bá lò. Agbelepota, wọ́n perí ẹ sí nǹkan tí ò dáa ni o. Wọ́n ń bẹ́ ẹ jà sí nǹkan tí ò dáa ni o. Tàbí kó jẹ́ pé ibi tó wà wọn ò fẹ́ràn ẹ. Agbelepota náà lakọ ó lábo. Tí a bá sọ nípa akọ ẹ̀ ó yàtọ̀ sí abo. Nítorí pé iṣẹ́ tí akọ ń ṣe ó yàtọ̀ sí abo. Bí a ṣe rí nínú Aseta tí mo ṣàlàyé sẹ́yìn, òun náà ni a rí nínú Agbelepota. Bí ìyẹn ṣe jẹ́ náà nìyẹn. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ, iṣẹ́ kan náà ni wọ́n sábà máa ń ṣe, àmọ́ iṣẹ́ wọn kàn yàtọ̀. Ó yàtọ̀ díẹ̀díẹ̀. Èyí tí mo fẹ́ mú wá fún wa ní òní, òun náà ni Aseta bet akọ leléyìí. Akọ, a lè pè Aseta akọ tí ó jẹ́ pé tí èèyàn bá wà ní àwùjọ kan tàbí ibì kan tí ó jẹ́ pé life èèyàn gan ò safe, òun ni a sábà máa ń ṣe irú nǹkan yìí. Kí wọ́n ní nǹkan tá a fẹ́ wá. Mo ti ṣàlàyé irú iṣẹ́ rí, àmọ́ gbogbo ìran Agbelepota tàbí Aseta wọ́n pọ̀ lóríṣiríṣi ni. Òun ló fẹ́ mú mi láti fi ṣàlàyé eléyìí náà. Kí ni nǹkan tí a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá èso ògìrìsákọ́. Èso ògìrìsákọ́, ẹ jẹ́ ká gún. Bá a bá ṣe ní agbára láti gún tó, bí a bá ṣe fẹ́ kó pọ̀ sí, bẹ́ẹ̀ ni láti wá èso ògìrìsákọ́ yẹn. Tó bá jẹ́ pé a fẹ́ kó pọ̀, kọsẹ̀ yẹn pọ̀, bóyá bí kó kún ike ọ̀dà pẹ́ǹtì kékeré yẹn, èso ògìrìsákọ́ tá a máa lò náà máa tó dídé kúkú wa. Ẹ jẹ́ ká jù sínú odó ká wá gún. Tá bá ti wá gún tán, ẹ jẹ́ ká gún èpo ọ̀bọ̀kún náà lọ́tọ̀ọ̀tọ̀. Tá bá ti gún èpo ọ̀bọ̀kún náà, ẹ jẹ́ ká dà sí ká gún pọ̀. Ata àjọsí tá a ti gún tó kúnná, ẹ jẹ́ ká dà sí. Ó di nǹkan mẹ́ta. Ẹ wá jẹ́ ká lọ fi ọwọ́ mú ògùn náà nínú ààrò. Ẹ jẹ́ ká fi ọwọ́ mú ògùn náà nínú ààrò. Kó tó di pé a lọ fi ọwọ́ mú ògùn náà, àwọn èyí tá a gún yìí, èso ògìrìsákọ́, èpo ọ̀bọ̀ àti ata àjọsí yẹn, ẹ jẹ́ ká gún pọ̀ mọ́ṣẹ́ dúdú. Tá bá ti wá gún tán, ẹ wá jẹ́ ká lọ fi ọwọ́ mú ògùn náà nínú ààrò. Tá bá ti wá fi mú ògùn náà nínú ààrò, ẹ jẹ́ ká jù sí. Iyekíye tá a bá lè mú, ẹ má jẹ́ ká fi nǹkan mú, ọwọ́ wa náà ni ká fi mú. Nítorí pé àfọwọ́fọnná kan kì í dúró rọjọ́. Nǹkan tí yẹn náà ń túmọ̀ sí nìyẹn. Ó ní iṣẹ́ tí òun náà lọ ṣe pẹ̀lú àwọn ọ̀tá láṣẹ Èdùmàrè. So tá bá ti wá mú ògùn náà yẹn tá a jù sínú ọṣẹ yìí, ẹ jẹ́ ká gún pọ̀ kó kúnná dáadáa. Tó bá ti kúnná, ọ̀nà méjì la lè gbé iṣẹ́ ìgbà tí a bá ní agbára láti ṣe. Ọ̀nà àkọ́kọ́ ẹ foríjì mi. Ọ̀nà àkọ́kọ́ ni pé tí a bá mọ kéwú hàn dáadáa, ẹ jẹ́ ká hàn Suratu Mazad tá a mọ̀ sí tabati yada abilabi wa tabba ma hagina ni malu wa makazaba sayasla nara sa talab wa muratu amalata li atob fi jidi ya ablumi mansad. Ẹ jẹ́ ká hàn 301 tàbí ká hàn 1000. Tá bá ti wá hàn bẹ́ẹ̀, omi àgbọn òní ká fi fọ̀. Tá bá ti fi fọ̀, ẹ wá jẹ́ ká fi po ọṣẹ yìí. Tá bá ti fi po, ẹ jẹ́ ká kó sínú ike kan ká máa fi wẹ̀ pẹ̀lú omi tó lọ́wọ́rọ́. Ìyẹn ṣiṣẹ́ Aseta, ó dẹ̀ tún ṣiṣẹ́ Asina. Tí a bá ní agbára láti hàn kéwú yẹn, ẹ jẹ́ ká fi omi àgbọn nìkan ká fi po ọṣẹ náà, ká kó sínú ike ká máa fi wẹ̀, ká máa wẹ̀ pẹ̀lú omi tútù tàbí omi tó bá lọ́wọ́rọ́. Ìyẹn ní àràárọ̀ tàbí ní alaalẹ́. Iṣẹ́ tí ọṣẹ ń ṣe ó pọ̀, àmọ́ díẹ̀ tí mo lè ṣàlàyé fún wa, òun náà ni mo ṣàlàyé fún wa ní òní. Ẹ wá rí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní orí tọ́pìkì tí a mú wá fún mi ní èní tí mo ṣàlàyé fún wa. Tó bá tún dìgbà míì, a tún máa mú àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí wá. Èmi náà lọmọ yín lẹ́ẹ̀kan sí, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí ìwé ń jẹ́. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí ètò yìí. Kí lè kó fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tá a ti ṣe àti èyí tá a ti ṣe. Ó dàbọ̀.